Ẹ̀yin èèyàn lè wò lẹ ṣe ṣàlàáfíà ní àbáyọ. Gbogbo ilé ń kọ́. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Èyí tá a tún gbọ́ ìtúlẹ̀ o. Wọ́n ní mọ́mì Mariam wọ́n náà wá sí palace o. Wọ́n ní wọ́n ń sọ pé kí Kabiyesi pé kí wọ́n settle Mariam with 40% of her investment. 40% tán. Ó ga. Ó lágbára. Ẹ rí pé èyí tó lágbára ẹ̀yin èèyàn lé. Gist tẹ̀ní nìyẹn o. Ẹ jẹ́ ká jọ gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ọmọ yín Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tẹ̀ní. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gbogbo ilé ń kọ́ ṣàlàáfíà la bá yín. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè wa ti bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o. So that tí bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́lá ayé máa lọ. Ọlá yóò dé lọ ìsàlẹ̀ láéláé. Gist ti tẹ̀ní òní àti sọ fún wa yìí. Wọ́n ní ṣe ni màmá Mariam ni wọ́n wá sí palace o. Ni wọ́n halẹ̀ pé Kabiyesi gbọ́dọ̀ settle Mariam with 40% tí wọ́n bá fẹ́ kó kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tó lágbára. Ẹ rántí ìgbà tí òun àti olórí Ronke dé pé kí Kabiyesi wípé àwọn fẹ́ gba settlement ọ̀pọ̀lọpọ̀ owó millions láti jẹ́ kí àwọn kúrò ní palace. Oríṣiríṣi nǹkan ni Mariam máa ń sọ pé òun máa ṣe. Ìgbà kan wọ́n tiẹ̀ ló lóun fẹ́ relocate tí Kabiyesi ti lọ ṣe cleansing right fún. Àṣé àǹtí wo níbi tó ń lọ. Wọ́n nígbà tí Kabiyesi ṣe gbogbo wàhálà yẹn, wọ́n ní kò padà kúrò nínú palace o. Ṣe ló jókòó sínú palace. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ o. Àtìgbà tí Kabiyesi ti fẹ́ Mariam, Kabiyesi ò gbádùn o. Wọn ò ní fọkànbalẹ̀ o. Wàhálà ni ó mú wá sí inú palace Kabiyesi. Ìgbà tó wá sí palace Kabiyesi, kò sí nǹkan tó bá wá ju title lọ. Title ló bá wá. Ó ní nǹkan kan tó wá sí palace yẹn láti wá ṣe. Ó fẹ́ jẹ yèyé lúà yẹn ni. Kò dẹ̀ díkùn ẹ̀. Nǹkan tó bá wá nìyẹn. O ò love Kabiyesi láti bí síbẹ̀ yìí. Torí àtìgbà tó ti dé ló ti ń fìtínà Kabiyesi. Ló ti ń fìtínà wọn. Jealousness. Ó mọ̀ nípa kó máa jealous gbogbo àwọn olórí yẹn. Wọn ò lè lọ dọ́dọ̀ Kabiyesi tó bá ti rí wọn báyìí ojú ẹ̀ máa change ni. Tó bá ti rí Kabiyesi pẹ̀lú any other olórí pọ̀, ojú ẹ̀ máa change ló máa le jú pa. Ẹ wò ó, kó ṣe nǹkan kékeré o ẹ̀yin èèyàn lé. Kabiyesi, wọ́n mọ̀ ẹni tó nífẹ̀ẹ́ wọn. Wọ́n mọ̀ pé gbogbo yín kò sí ìfẹ́ kankan tẹ ní sáwọn. Wọ́n mọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ àwọn, òun náà làwọn fẹ́ lọ gbà padà pé kó máa bọ̀ nínú palace. Torí owó àti position lè bá wá sínú palace. Kò sí nǹkan tẹ ní tó tó yín. Ìwọ ó ní kí Kabiyesi settle ẹ di 40%. Ta ló mọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ Mariam? Níbo náà ti mọ orúkọ ẹ̀? Kò sí ẹni tó mọ̀ ẹ̀rí tẹ́lẹ̀. Nígbà tó wá ní fame tán, tí gbogbo ayé mọ̀ ẹ́, ló wá ní kí Kabiyesi kọ́kọ́ return owó fún ẹ, kó settle ẹ. So fame tí wọ́n ti ní ń kọ́ àtorúkọ tó ti ní, ṣé ìwọ lè dá yẹn padà fún Kabiyesi? So àǹtí wa, ẹ lọ wá bí jókòó sí o. Ẹ ti wá, ẹ ti níyì, ẹ ti lórúkọ. So pé kí Kabiyesi dówó kankan padà yẹn kò jọ́. Because Kabiyesi ò force ẹ. Wọn ò dẹ̀ tọwọ́ bọ̀ ẹ́ lápò pé kó kówó sílẹ̀ láti invest. So ó máa gba kámú ni. Tó bá fẹ́ lọ, o ní láti take a walk. Kó rọra kúrò nínú palace yẹn kó máa lọ. Because 10 kobo Kabiyesi ò lè dá padà. Wọn ò ní owó tó máa dá padà fún ẹ. So fame tó wá gbà ní palace Kabiyesi tó ti gbà yẹn náà ni kó máa lọ manage. Kó máa lọ manage ẹ̀. Mi ò rírun nǹkan báyìí rí. Kéèyàn fẹ́yàn, kéèyàn má ní fọkànbalẹ̀. Ó lágbára.
wọ́n ní màmá ẹ̀ wọ́n wá sí palace wọ́n sọ fún un pé kó má kúrò nílé ọkọ ẹ̀ o, igbó tó bá dẹ̀ kúrò kó bẹ́ẹ̀ ṣe pé kábíyèsí settle ẹ̀ pẹ̀lú 45%. wọ́n ní tó bá máa leave o kí kábíyèsí sign undertaking o, kí ó mọ̀ ẹ́ pé gbogbo dividend tó wà lórí investment ó ń gba 40% out of it o. èèyàn lé ẹ̀rí pọ̀ lágbára. ó ní especially ọ̀jájá mọ́ tí Mariam tó invest lé lórí pé a lè máa fún 40% out of the investment. ẹ rí i pé ó lágbára ẹ̀yin èèyàn lé. nígbà tí wọ́n nìkan bá gba 40% lórí ọ̀jájá mọ́, kí wàá ló fẹ́ kí àwọn Queen Naomi tán kówó sílẹ̀ tán invest, kí ló fẹ́ kàn ṣe. ẹ̀yin èèyàn yìí ṣá, àfi ká máa dákẹ́. ó lóò fún king ní connection, ó ní o fún king ní owó. dúró ná, ṣé ìgbà tí wọ́n fún king ní connection, ta ló mọ̀ ìwọ? Who knows you? Ta ló mọ̀ ẹ́? Kò sẹ́yàn kan tó mọ̀ ẹ́. tí ò bá ń ṣe kábíyèsí ni báwo ni ìwọ ṣe fẹ́ popular? Ta ló fẹ́ mọ̀ wẹ̀? ìwọ tó yẹ pé ò really ò ń ṣọmọ town, ò really gbọ́fẹ́, ò jáde. wọ́n wá sọ ẹ́ di queen tán, ó wá bẹ̀rẹ̀ akọ, ó bẹ̀rẹ̀ kó máa frustrate kábíyèsí, kó máa halẹ̀. Who does that? ọkọ yín ń bá yín sọ̀rọ̀, ó ní kẹ́ ẹ lọ ra lé, kó ń sanwó ẹ̀ takú sínú palace, ẹ bẹ̀rẹ̀ sí í ṣoògùn, ẹ̀ ń fẹ́ gbogbo oríṣiríṣi powder, ẹ̀ ń fẹ́ sínú palace, ẹ̀ ń dárúkọ olódì yín síbẹ̀, wà tó lórí Rónkẹ́. ṣóore kó gbogbo wà tó wù yìí, ṣóore pé ó dùn mọ́ kábíyèsí nínú ni. kábíyèsí wọn tiẹ̀ lè wait kó kẹ́rù ẹ̀ kó jáde nínú palace yẹn. kọ́sà àtìgbà tó ti dé nínú palace yẹn, fact àfi ká dákẹ́. ọlọ́run elédùnmarè á fìṣọ́ ẹ̀ṣọ́ kábíyèsí o àti Queen Naomi. ní agbára ọlọ́run, they will overcome all their enemies. ní agbára ọlọ́run, gbogbo àwọn enemy wọn náà máa overcome lẹ́yọ kọ̀ọ̀kan. èèyàn lè gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín, tí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò. ní àṣẹ ọlọ́run ọba òkè òkè, lọ́lá yín á máa lọ. Please share this video, like, subscribe. God bless you all.